ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mọ́ mi lónìí o ojúmọ́ re ni ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni ojúmọ́ re ló mọ́ mi Àyìnlá lóde tòní ojúmọ́ ọlá ojúmọ́ re gbogbo ohun anílàrún náà ní aṣẹ́gìtà kẹ́rì yẹn gangan náà ní èpogi mo náà ní Oriki ilẹ̀ Yorùbá òtòrò ń gangan ló dé mi Àyìnlá lógún èmi Ayinla Akewi Olooye mo fẹ́ túmọ̀ rèlú Isheri gbogbo èrò tí bá ń rebẹ̀ ẹ dákun ẹ máa rè é ṣàfihàn ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan mo fẹ́ koríki ilẹ̀ bàbá tó bí wa lọ́mọ bàbá olóríire Isheri ọmọ ọlọ́kọ̀ odò ọmọ arómi múṣọ́ọ̀gẹ ilẹ̀ ọmọ arẹ́jàmúwàkáṣe ìlú ọmọ olódò kan òtéréréré ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ olódò mo ìgérí olúńlá ọmọ àgbódèyìn àkàndá ọlọ́kọ̀ nílé Isheri mo délé ọlọ́kọ̀ mo gbẹ ẹ̀bùn àjẹ ẹni délé ọlọ́kọ̀ tí ò wá dúró déédéé ojú omi nírú wọn bá a lọ ẹ̀yin lọ́mọ ká fọwọ́ wà ká fa ìjà wà ilẹ̀ ká fọpá wà ká wá fò gèdèǹgèdè ọwọ́ wakọ̀ délé Isheri mo ẹ̀yin gangan ni mò ń ké sí ọkìn gbowó ọkọ̀ lọ́wọ́ wọn bàbá tó bí yín lọ́mọ ẹni bá gbowó ọkọ̀ ń kọ́ àtajà àtọ́pa agbọ́hun alákejì lọ ẹ̀yin lọ máa má gbò dúdú pọ̀ lọ́jọ́ wọnú ọkọ̀ lọ́jọ́ sí tó di funfun Isheri gangan ṣe bóun gangan ni mò ń ké pè lọ́wọ́lọ́wọ́ o la fi ń sọ pé èmi máa bá wọn mú sóògè èmi máa bá wọn mú sóògè ọmọ ọlọ́kọ̀ òwe mi wẹ̀ o èmi máa bá wọn mú sóògè ọmọ ọlọ́kọ̀ òwe mi wẹ̀ o èmi máa bá wọn mú sóògè ìlú sẹ́yìn gangan mo rè lọ bí o mo fi Elédùmarè ibẹ̀ wá òun ẹ máa subscribe sórí AO Entertainment YouTube channel ẹ ti wá nìyẹn ojú tẹ́ fi ń wòwò ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́wọ́ ò ní di lágbára Elédùmarè bí o inú yín á dùn kalẹ̀ ẹ ò ní bùrìbùrì kẹ́ ẹ máa bá wọn jíjó ìbànújẹ́ ọmọ aráyé ò ní fẹ́ gbà fún yín lóhùn jẹjẹ sàmì àṣẹ bẹ́tí yín bá wá já bẹ́ẹ̀ ò bá mẹni tó ń koríki Isheri ẹ sọ fún wọn pé Àyìnlá lèmi ń jẹ́ o Akewi Olooye nìyí o ọmọ mọ́mọ́ lọ́pẹ́ ó dìgbà ire.